akàkún ọba kan sọ̀rọ̀ ìṣẹ̀ṣe wọn tí wọ́n ń ṣeun fatiwa tèmi rèé o èmi mo sọ bẹ́ẹ̀ o táwọn àfáà mi tí wọ́n nímọ̀ jù mí lọ bá rí i pé tí mo sọ lágbára jù wọ́n kọ̀ rẹ̀ tiwa àgbà tí wọ́n bá ti lẹ́rìí gbogbo ọba tó lọ síbi ọdún ìṣẹ̀ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ pé lọ́ba rẹ̀ gbogbo mùsùlùmí mẹ́lẹ̀ Yorùbá pátá gbogbo àwọn ọba tó lọ síbi ọdún ìṣẹ̀ṣe tí wọ́n sì sọ̀pọ̀tì ọ̀rọ̀ tí wọ́n sọ ní ibi ìṣẹ̀ṣe irú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo ọba yẹn ọba àwọn ẹgbẹ́ rẹ̀ ni tí wọ́n ṣe minority sórí nílùú yìí àti Nàìjíríà generally àwa tá a pọ̀ jù rè mùsùlùmí lálákọ̀ọ́kọ́ tó pọ̀ jù lẹ́yìn náà ni Christian minority ni oní ìṣẹ̀ṣe so ìwọ ọba tó ń janu ní ìṣẹ̀ṣe nítorí wípé ẹ rí àwọn ọba alálùbáríkà kan tẹ́ fi Islam wọn hàn ọwọ́ ní tí wọ́n gbé ọba kalẹ̀ fún ni pé kó lọ mójútó ìṣẹ̀ṣe àti tradition ìyàtọ̀ ń bẹ láàrin tradition àti religion kò dẹ̀ sí religion tí ò ní tradition tiẹ̀ tọ́lá àwọn èèyàn kan tó bá ti gba religion wọ́n máa reflect lára tradition wọn kò sí religion náà tí kò kí reflect lára kíni tradition àwọn èèyàn ìtọ́lùwò ń wí pé ọ̀tọ̀ ni àṣà Yorùbá nínú àṣà Yorùbá ọ̀ ń bẹ ń bẹ àṣà táwọn èèyàn kan pè ní àṣà Yorùbá ọ̀ ń bẹ ń bẹ tí ó bá Islam mu tó ẹgbẹ́ Olúwo gan kò faramọ́ abẹ́ ẹ̀kọ́ ni tó ẹgbẹ́ òun lè bá ń ta kò ṣùgbọ́n tó dá wa lójú ni wípé kò sí tradition kan tí èmú àwọn àṣà lọ́wọ́ Olúwo wa ń sọ fún pé ẹ separate àṣà Yorùbá kúrò níbi ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ wá ní kò tẹ́yìn lọ́rùn bí ọba tẹ́yìn lọ́rùn ẹ ṣe ti yìí òun ọ̀fẹ́ di aláìmoore àtòkùgbẹ́ dédérìn níwájú Ọlọ́run lọ́jọ́ ọ̀sọ̀ntọ́sọ̀ pé ọ̀tọ̀ lẹ́sìn inna dina inda Allahi al-Islam kọ̀dẹ̀ sẹ́tì kankan lọ́dọ̀ Olúwo yóò pe ẹ̀sìn Islam ní kíni o ẹ̀sìn mọ́lọ́ lọ́kan inna dina inda Allahi al-Islam kò sẹ́sì kankan tọ́lá wọn gbà ju Islam lọ ẹ wá rí tradition wa èwo ni tradition wa gbogbo tí wọn bá pè ní àṣà Yorùbá tí ó bá ti kọlu ẹ̀sìn wa kò tako Kùránì ó tako àdìsí ó tako kò affect ẹ̀sìn wa kò sí nǹkan tó burú bí kásìkìnì ká máa manage jẹ ìwò lágbèjọ ní sìn agbádá àwọn fìlà wa ń tá a máa wọ̀ agbádá ń tí ó bá ti máa wọlé tí bá sì ń wọlé wọn Ọlọ́run ọkọọdẹmọ àdẹbẹ ọkọọdẹmọ ẹ ó gé ni mẹjọ wọlé ni tọ́lọ́wọ̀ kọ̀fẹ́ náà pa èyí tó bá kọjá àkókò sẹ́ẹ̀rẹ̀ wọn kọ̀ndẹ́mù wọ aṣọ àmọ́ wọn kọ̀ndẹ́mù tó kọjá kí ni o kókó sẹ́ àlewà gbádá ìtọ́lọ́ máa kọ̀rẹ́tì wa lé lórí mẹ́rin kẹ́ríkásí kí ni àbádọ́bí ló kọ̀rẹ́tì wa tradition wa ni ó ti yé nìsín kí ọba kan wà lọ́wọ́ sọ ní sẹ̀sẹ̀ yìí pé kí gómìnà kó bá wọn mójútó àwọn ọba tí wọn bá wọn ṣiṣẹ́ sí wọn bí aláya gómìnà náà dá Ọlọ́run ní ọ̀pá rẹ gbọ́dọ̀ tani bí dánú gómìnà náà tí ó tako òfin orílẹ̀-èdè wa òfin orílẹ̀-èdè gan sọ yìí pé kó ń kálukú ọ̀sẹ̀ sí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó ẹgbẹ́ tó rò bó mẹ́rin ni pé tani ọmọ bọ̀ ṣiṣẹ́ sí ọba tí ń ṣẹ̀ṣẹ̀ sí ibi kíbi tó bá rí ọ wà ẹgbà yín mùsùlùmí gbogbo ibi tẹ́ bá wà ẹ má dá òfin ẹ̀ mọ́ kọ́ máa pe àwọn ẹgbẹ́ rẹ̀ sáàfin rẹ̀ ìkejì fatuwa rẹ̀ o ẹ̀yin ọba mùsùlùmí ká máa pè ní malikul muslimin ẹ̀rẹ̀ kó àfitì ẹ̀ náà fún kò sí tó burú bẹ́ẹ̀ tẹ́ bá ní ìdí ọba ni o tàbí ká ẹ pé ìmáàmù yín pé ó ti gboyè kejì ọ̀tọ̀ lóye ìmáàmù gbogbo òlu wọn ẹni ìmáàmù ẹ ti gboyè kejì kí ni omi amirul mu'minin ẹ wá má di àfihàn àfi olórí búnù àfi ọ̀tọ̀ ọlọ́nu àfi ẹni tí ó ṣòfò nù ọba tó bá gbà bá ń wò ọba tó gbà yìí pé àti ṣẹ̀ṣe àti tradition nǹkan kan náà ni ẹ má dọ̀dọ̀ ẹ̀ mọ́ ọ̀ní ọba àwọn ẹgbẹ́ rẹ̀ ni nílùú ẹ̀ àbáwọn tó bá gbàgbọ́ majority mùsùlùmí lónìí Olúwo la fi ṣe ọ̀gá wa Olúwo kì í ṣe ẹgbẹ́ Ọ̀ọ̀ni
kì í ṣe ẹgbẹ́ ọba kankan nílẹ̀ Yorùbá yìí àwọn tó lè jùlọ wọn lè wà ní kíni o north nítorí ó sì fi jùlọ náà lẹ̀sìn mọ́dàmù tó sọ pé òun nìkan ló sọ pé òun ọ̀fẹ́ róòsà láàfin òun òṣìṣẹ́ òòsà Ọlọ́run tó wá fọba lé nínú ìtàn lẹ̀ wò ó kò sígbà tẹ́lẹ̀ eégún jáde tí ò ní lọ kí Olúwo sì yọjú sí kódà Olúwo wa iná ṣùgbọ́n láti di ìgbà tó Olúwo ti dé nítọ́lọ́run fẹ́ràn tó ti lékún ọdún yìí nìkan ni yẹ̀yẹ̀ bá eégún wọn ò jẹ́ wọn wọ àfin Olúwo ni wọ́n tilẹ̀kùn pa ni kì í ṣẹ̀sìn ẹ̀ ní kò sẹ́jọ́ tó lè rò lọ́dọ̀ gómìnà wa ọ̀gọ́ àwọn gómìnà yòókù ló ṣe kíni wọn ọ̀gọ̀ èyí tó bá gọ̀ fẹ́ parẹ́ nù torí Ọlọ́run yìí fẹ́ gọ̀ ṣe gómìnà Ọlọ́run yìí fẹ́ gọ̀ ṣe gómìnà kódà tó bá gọ̀ Ọlọ́run ó fẹ́ àwọn ọlọ́gbọ́n sí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ní ẹ má kọjá yẹ̀yìn o táwọn ọlọ́gbọ́n ọmọ tó rán kiri káàkiri ẹni bá mú gbóbi ti ẹni àwọn ọ̀dẹ̀ àwọn tí èṣù láàlú ti lò làákàyè wọn àwọn tí àwọn irúnmọlẹ̀ ti báyé wọn jẹ́ ó tún ń ṣe ìsìbáàtì irúnmọlẹ̀ tí ẹgbẹ́ pé kùrùsíyù tí a ní ó parẹ́ dànù kò gbọ́dọ̀ gbọ́ kùrùsíyù lọ́wọ́ ọmọ tí ò tí bẹ̀rẹ̀ lé kéwú kò tí bẹ̀rẹ̀ lé kéwú o ọmọ tí ò tí bẹ̀rẹ̀ lé kékeré sí ẹgbẹ́ ọba tó ní irúnmọlẹ̀ ń bẹ ọmọ wa tí ètí bẹ ọ sáà kùrùsíyù kìí ṣẹgbẹ́ rẹ ọmọ gọ̀ọ̀gán o ìwọ ọba náà tó sọ pé tradition kan ló jókòó tí lọ́jọ́kòó tí tradition rẹ má dé mọ́sáàsì wà má náàfìkì ní kọ́ má mọ́sáàsì má wà yídì wà má náàfìkì ní ó kì í sọba wa ní yídì àwa tá à ń lọ yídì àṣìlá bí ọba náà tó bá gbà pé ìṣẹ̀ṣe òun mú lọ ìṣẹ̀ṣe kì í ṣe kìkì máa ṣe tiẹ̀ lọ́tọ̀ lóòótọ́ àmọ́ ìwọ tó jẹ́ ẹrú Ọlọ́run tó ti fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ tẹ́ ìṣẹ̀lẹ̀ bọ̀ ọwọ́ ní ẹja máa mánéèjì àwọn Ọlọ́run ó sì lé ọkọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà Ọlọ́run wà léwọ̀ ọba kò wà ní léwọ̀ tọ́ǹgbà tiẹ̀ náà Ọlọ́run ó jọ bínú ṣe é papọ̀ ni kò sí ìyàtọ̀ tọ́lọ́run héètì ilé ayé tó tó ìṣẹ̀ṣẹ̀ àtẹ̀bọ̀ ṣiṣẹ́ ìkíkẹ̀dá wèrè kan náà àgbàlagbà tó ti darúgbó àmọ́ bọ́yá àgbà ni of course wèrè ni àbí ntí ń jẹ tí ń mu ní ó kọ́ sí wèrè ni àbí mú gbó àbí ń gbà míì ẹni tí ọba jálá ìmọ̀ kan tó bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí ó mọ̀ wèrè làwọn èèyàn ó pè wọn ò ní mọ̀ pé àìmọ̀ kan lọ́sọ̀ di wèrè àìdá bàbá ẹyẹ wèrè pẹ̀lú tẹ́ ẹ̀ sọ tọ́lẹ̀ ẹ̀ sọ nọ́mà wèrè dédé wèrè ló lè sọ tẹ́ ẹ̀ sọ ẹni ìwò olóòsà tiẹ̀ ẹ̀ sì dáa kó o sáhùn gan bẹ́ẹ̀ ṣe wí tó mo tún rìpìtì ẹ̀ mo tún gbàgbé ẹ̀ kí ló dé bàbá mi ò mọ òsáhùn bàbá mi ò má tẹ́bá kó yẹn 1000 jọ nílùú Ìwó tipátipá bóyá lẹ́yìn rẹ̀ ọkà àbí méjì tí ó lóhùn gbọ́ rí ni kò sọ pé wọ́n mọ̀ o àmọ́ nílùú yìí wọ́n ní Ifá kan ló tẹ Ìwòdó Ifá olórí búwo ló tẹ Ìwòdó wọ́n ní Ifá hàn nígbà tí wọ́n sọ ọ lọ́wọ́ dáko ṣàwó tá ló ṣàwó Ọlọ́run ló ṣàwó àwọn òní kankan níwò ìjù Islam lọ nílùú Ìwó ó lè jẹ́ páwọn bàbá wa kan bẹ tí wọ́n ṣe nǹkan kan ẹgbọ́n mi sè ọ̀pọ̀ nù tí wọ́n ṣe tá a ṣe bí ẹ bá ṣe láyé ṣe ọyẹ ẹgbẹrẹ ni ẹ̀mẹ́yìn táwọn bàbá wa ṣe láyé ìgbà kan tá a ṣe nítawọn bàbá náà sì bẹ̀ lọ náà ni pé ká dáa ju kí lọ àwọn lọ ọ̀wá fẹ́ rán alẹ́ tí ìgbà ìmọ̀ kan ìgbà tí wọ́n gbọ̀ tí wọ́n wọ́ òkúta láti fẹ̀ wá tí wọ́n wọ́ òkúta mẹ́ta tí wọ́n wọ́ ọ̀bọ̀ láti fẹ̀ wá sí Wò àwọn tó wọ̀ ẹ̀gọ́ làwọn ìwọ náà lè máa ru òkúta káàkiri kọ́ lọ wá okùn tẹ́ fi máa wọ́ káàkiri ojú títì àbí inú igbó òkúta tí Olúwo gbé tó jù gbogbo inú igbó bó ṣe tẹ́ tó tẹ́ kí òòṣà jáde kọ́ na Olúwo dáadáa kọ́mọ́jọ wálé kó dè mọ́lẹ̀ òru ló tún gbé lọ ó lọ rí ó tún bọ̀ rí ìgbà ń gan aláyé rẹ̀ tó máa ń dá sí ìwọ rákúrakú bọ́ ọ bá rówó bíi jìbìtì ló ti rówó ibẹ̀ nìkan ló dé ìtẹ́ ní yóò kú ọjọ́ méje lẹ́fun ẹ̀ tó nígbà kan ẹ̀yàn yọ̀mọ̀ sàárẹ̀ Olúwo kan ń dán sí ni ó tún wá lọ fi ọba mọ́tò lé ó dáa kéèyàn máa bú òòṣà torí Olúwo èyí abú òòṣà lérè lòun ó kàn ń fi òòṣà bí ṣe ń bú ó kàn fi ń ṣe yàrá ni tó bá wà pé ń bú òòṣà bá ń bi ọnu sọ fún òòṣà kọ́kọ́ rí kóòtù ó sì sọ̀kan fún yín pé ẹ má dàá yín láàmú o ẹ lọ ó kọ bàbá àwọn rèé ó kọ ìyá àwọn rèé ó kọ gbá rèé ó kọ tó gángan rèé ẹ mú lọ bá òòṣà kẹ́ fún òòṣà ní tí èfẹ́ jẹ kí wọ́n lè mi mú fira yín ẹ sọ fún gángan pé mi mú fira yín
gbogbo ń tọ́sọ yẹn gan bóòsà gan bá gbọ́ yóò ti lù pa ẹ̀yin lẹ̀ wà gbọ́n ni àbóòsà yín ni ọ̀gbọ́n àwọn èso olóòsà àgọ̀ ọlọ́run nìkan ni ọlọ́run wa òun láti bẹ̀rù òun láti máa sìn